ẹ̀yin èèyàn mi ẹ wò ó lágbára báyìí o kì í ṣe news mọ́ wípé ọba Ìwó ó ti fi VDM ó ti fi jẹ oyè atáyéṣe of Nigeria atáyéṣe of Nigeria ó yá ẹ jẹ́ ká kọ́kọ́ wo fídíò yìí ná. ẹ̀yin èèyàn wàhálà ti wà o lórí oyè atáyéṣe of Nigeria tí Olúwo tó fi Verydarkman jẹ. Àwọn èèyàn wá béèrè wípé ọba mélòó gan ló lẹ́tọ̀ọ́ nílẹ̀ Yorùbá láti fi yàn joyè. Ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ní Olúwo ò dúró ní kékeré o, kò ní pé VDM atáyéṣe tìlú Ìwó níbi tí agbára rẹ̀ dé, kò ní VDM atáyéṣe ilẹ̀ Yorùbá, ó ní VDM atáyéṣe of Nigeria. Eléyìí ló fa ìbéèrè tí àwọn èèyàn béèrè wípé lẹ́yìn Ọọ̀ni of Ifẹ̀ àbí Aláàfin Ọ̀yọ́ pé ọba wo ló tún lágbára láti ní pé òun fìyàn joyè, pé tólúwo bá tẹ̀ fẹ́ fìyàn joyè tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá pé ta ló sọ fún ta ló fún láàyè pé kó ṣe bẹ́ẹ̀. Eléyìí tó tún ṣe ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀wẹ̀ ni wípé oyè atáyéṣe ni oyè tí wọ́n fún Abbas Àkàndé Òbésèré tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn olórin, pé wọ́n ti fún Òbésèré ní oyè atáyéṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, pé kí ló ṣẹlẹ̀, ṣé Olúwo fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ ni? Àti wípé àwọn èèyàn ní pé kí Verydarkman kó má yọ̀ láyọ̀ jù nítorí pé wọ́n ní Olúwo pé ọba tó jẹ́ pé controversial ọba, pé kì í ṣe ọba tí ó jẹ́ pé àwọn Yorùbá tí wọ́n fẹ́ràn rẹ̀, pé sóòkè kí VDM kó má yọ̀ láyọ̀ jù, kó má jẹ́ wípé Olúwo fẹ́ fi ọ̀rọ̀ oyè yìí ó fẹ́ fi dẹ páńpẹ́ fún VDM ni. Anyway, ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kẹ́ gbọ́rọ̀ láti gbogbo ẹnu àwọn èèyàn lóríṣiríṣi. Ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọwọ́ yín tẹ́ fi ń bá a tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n. ẹ̀yin èèyàn mi, Olúwo wá wò wípé kí lòun lè ṣe o, kí ló tún lè ṣẹlẹ̀ gangan tó tún máa láòdò, torí ìwọ tó bá rí Gumi Olúwo wàá mọ̀ wípé ó láìkì kán máa jẹ ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu from time to time. Ó láìkì kó má kúrò lórí lójú lamlight kí everybody máa gbé Olúwo bí Olúwo ń bì. Ó wá wò wípé kí ló tún kàn tó yẹ kó ń ṣe kí ariwo lè lọ dànù. Ọ̀rọ̀ eléyìí ò fariwo. Brother mi yẹn lèmi kàn máa sọ wípé ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ pé ẹ bá sọ̀rọ̀. Ṣé rí ọ̀dọ̀ Gumi Olúwo tó mú friendship lọ yẹn, ó máa yọ sílẹ̀ o. Ó máa lẹ́yìn fún tí gbogbo iṣẹ́ tó ti ṣe tí gbogbo ọmọ Nàìjíríà ń fún ní support wípé brother wa ni ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ má yiri èwò kó má jẹ́ wípé ìṣẹ́jú kan báyìí bí Nàìjíríà ṣe gbà tí náà ṣe máa sá fún. Torí èmi ò mọ nǹkan tó fa oyè láti ọ̀dọ̀ bí yàrá bá tẹ̀ máa fi Verydarkman jẹ oyè. Ṣé bí ti Gumi Olúwo ni? Ṣé bí ti Gumi Olúwo ni? Gumi Olúwo of Ìwó ó fi Verydarkman ó fi jẹ atáyéṣe one of Nigeria, òrìṣà ńlá. Ṣó o ti rí? O ti rí fídíò, jọ tẹ̀lé mi wá wo gbogbo ẹ̀. Baba don't collect him just tattoo. You know why? Baba don't collect him just tattoo. You know why? Baba don't collect him just tattoo. Baba don't collect him just tattoo.
title. Baba don't collect chieftaincy title. If you don't know, not today. You understand? Don't punish the war. Don't punish Mario Wazobia. Don't punish every Nigerian. We don't want better for this country. Yíjẹ ìwọ ọ̀nà ìwọ pápá ìwọ ọ̀nà àbí kí lẹni ta kọ́ Olúwo Gúnmi Olúwo ni Ọlọ́run fi Verydarkman jẹ oyè Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá. What a combination. Ẹ jọ̀ọ́ ṣé kí nìyẹn ní tòun létí yín? Atáyéṣe one of Nigeria. Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá. So VDM ti dòrìṣà lọ́wọ́ Sheikh Gúnmi Olúwo. Verydarkman òun ni Atáyéṣe one of Nigeria òrìṣà ńlá. So Verydarkman ti become òrìṣà lọ́wọ́ Gúnmi Ìwó. Ó dẹ̀ ní Ọ̀rúnmìlà kò ń ṣòòṣà o. Ó ní àwọn Ọbàtálá ńkọ́ wọn ń ṣòòṣà o. Ó ní gbogbo àwọn òòṣà tí wókù tí wọ́n ń sìn nílẹ̀ kóòtù ajíire. Ó ní wọn kì í ṣòrìṣà pé Ọlọ́run kẹ̀yìn sí wọn. Ẹ jọ̀ọ́ ní ìgbà táwọn èèyàn ń ṣòrìṣà. Okay, Verydarkman brother wa yẹn òun ni òrìṣà ńlá ń sìn. Ó ti dójú ẹ̀. Ọ̀rọ̀ yẹn ti ń yé ẹ àbí? Ṣé ó ń yé ẹ? Anyway, lórí ọ̀rọ̀ ti Gúnmi Olúwo èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ ńbẹ̀. Because gbogbo yín lẹ rí oríṣiríṣi nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó believe pé gbogbo nǹkan tóun bá ṣe àwọn ọmọ Yorùbá a ní láti máa pariwo ẹ̀. Àwọn tó bá dẹ̀ fẹ́ pariwo ẹ̀ ló fẹ́ pariwo ẹ̀. Lọ́dọ̀ ti tèmi Verydarkman lèmi bá lọ́rọ̀. Ṣé rí tó lẹ́nu ọjọ́ mẹ́ta ló kó àwọn kan tó dàbí eégún. Èyàn ò gbúdọ̀ pàdé wọn mọ́yẹ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ́nà wàá yá dànù ni wàá yá wọgbó. Kí ló dé? Ó kó wọn wá ó lọ wá kí òun láti Saudi àbí àwọn ará north. Ó tún káwọn kan wá láti Saudi. Ó dẹ̀ ní òun ti sọ wípé òun ò ń ṣe ọmọ Yorùbá mọ́. Ọmọ Saudi lókù tóun fẹ́ máa ṣe. Ṣùgbọ́n gbogbo àwọn council of ọba ilẹ̀ Yorùbá wọn ò retí fi gbọ́ yẹn. Ìgbà tó ti sọ wípé òun ò ń ṣọ ara Yorùbá mọ́, kí ló dé tó sì ń jókòó sórí àpèrè nǹkan Yorùbá? Kí ni nǹkan Yorùbá sì ń ṣe lọ́dọ̀ ẹ̀? Kí ló dé tó sì ń pè lọ́ba tó sì ń jẹ́ kábíyèsí tó sì ń jókòó sí palace? Ó ti náà wọn ò fara mọ́ nǹkan Yorùbá, òun ò dẹ̀ ṣe Yorùbá mọ́. Saudi ni ẹ̀dẹ̀ jẹ́ kó lọ jọba ní Saudi. Mo ti ń dúró kí àwọn council of obas kí wọ́n ti issue ọ̀rọ̀ sí online. Báwo lèèyàn tó sọ wípé òun ò ṣara yín mọ́? Ẹ̀dẹ̀ ṣe jẹ́ kó máa dúró lórí àpèrè yẹn. Náà kí ló máa ń ṣe gbogbo àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tó jẹ́ pé gbogbo nǹkan ni wọn kì í ríro. Ó ní ìgbà tí kinní yẹn bá bàjẹ́ tán pátápátá kò sí wàhálà. Verydarkman my brother,
For me, I don't have anything against you. You are my very good brother. Thank you for all the good work you are doing for our people. You understand? Now all of us, they join hand, they do everything in a little way where everybody feel do. But my own little advice for you, Verydarkman, you don't do this work. Everybody, they praise you. My brother, you see that Gumi, if you don't know, we are referring to Oluwo that gave you a chieftaincy title as Sheikh Ahmad Gumi of Yoruba land. Now that kind of person you want to associate with. If you get closer to Verydarkman, me una call am. Me una help me call that our brother. Me una advise am. Me una tell am the truth and the whole sense to his sense. Before the water come begin they pass Gary. Now maybe they thought this thing. You see that place where Verydarkman they go. Now no go area. That person where you want go begin they associate yourself with. If that man go destroy your reputation for Nigeria. Many meaningful people they go run away from you. Nobody go want to get one or two things to do with you again. With that man, that kabiyesi where you don't go meet where they tell the whole world say he make you Atayeshe one of your of Nigeria. I never see that kind of chieftaincy for my life. As if they call you now, say you be Orishala. This is the same person where they condemn all the gods. Where they Yoruba land. My brother VDM, for your area where you from come, we know say from house by house like this. Now every one of una get on a God, small God, where una they worship. Apart from going to God as a Muslim or as a Christian, who say you they worship the real God. Una still get the small gods where everybody they worship. As an ancestor. Abi, may one person come out where he became, they condemn all those things for you. How you go take answer that kind of human being? A man wey be say as terrorists they pine everybody where you they allow up and down, where they not allow you rest for Nigeria. Make this man wey give you chieftaincy title now come they tell us say na lie, na them be the best person. Any terrorists where they catch or they chase them away from where they kidnap, make them they come inside. Now they recruit them for Iwode. Now that kind of person you want to associate with, I bet me una call Verydarkman for where they hear word. Me una advise am. And now be the only thing where I want to for this one. Because everything we look what they do, if they look for attention seeker. Etimo ibe ibe ne kokola lo. Tell me ko wa wo video. You see, I'm still saying it. Nigeria may not have election come 2027. You guys don't understand what is going on. You don't understand what is going on. Let me tell you something. I said something in my last video. I said Tinubu does not believe in one Nigeria. Not just Tinubu. The whole Yorubas, they don't believe in one Nigeria. The Igbos, they don't believe in one Nigeria. And these Igbos now, and the Yorubas now that they don't believe in one Nigeria, they are working together. The Igbos, they've never been united the way they are united right now. When I mean united, I'm talking about the political class. Let me tell you something. The only people that believe in one Nigeria are those guys in the northern Nigeria, the northeast and the northwest, even the north central. They don't believe in one Nigeria. See, this thing is something that has to do with two Nigeria. That's why I am telling you that come 2027, we may not have election. We may not have because Tinubu knows. Tinubu knows that this country has to go into parts. He knows that is what the guy is working for. You see, in the past, I was like looking at Tinubu. I said, okay, Tinubu is going to work to favor these guys from the northern Nigeria. But he's not doing it. Tinubu has his own agenda, and the agenda of Tinubu is to partition Nigeria. You guys don't understand. Let me pause. Go and check all the Igbos political class, both the business class, they are on the side of Tinubu now. This thing has to do with two Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you just hear that the southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. But the business class, they are on the side of Tinubu now. This thing has to do with two Nigeria. There is a project to demarcate Nigeria. You guys don't understand what is going on. That's why I'm telling you that come 2027, there may be election and there may not be election. If they come in the other way around, you just hear that the southern Nigeria will declare their own republic. And when you declare your own republic, you need all these superpowers. You need superpowers. Tinubu is a friend to France. France is a superpower. Tinubu has already, bought Donald Trump. Donald Trump, they are the police of the world. Now, Tinubu now is in the UK. If Nigeria want to part into two, it's not the Prime Minister. The Prime Minister of UK has nothing to do with Nigeria parting into two. The people that have the power in palace, and that is where Tinubu is today.
Oh my God. See, we've seen countries in the world that they parted into two without even shooting a gun. They never fire a shot. Nobody fought each other. They just did it peacefully. Yorùbá o, èèwọ̀ lè wo tí gbogbo àwọn ọmọ Yorùbá bá rárá fi balẹ̀ tá à jẹ́ kí ọ̀tẹ̀ àti àbòsí àtoríṣiríṣi hatred kó bò wá lójú ju bó ṣe yẹ lọ. Mo ìtúyìn tún sọ. Kó tó bínú jù, kó tó fapájọ́rí inú ilé ẹ̀, kó tó fẹsẹ̀ jọlẹ̀, kó tó máa tó tá online lórí TikTok at everywhere. Tinubu no go area kìnìkan. Èmi ò fọ́ọ̀sì ẹ̀, ṣùgbọ́n àlàyé kékeré ni mo ní kí wá ṣe fún ẹ. Sórí, the only thing tí mo mọ̀ tí Tinubu tó lè sọ wípé Tinubu family àbí Tinubu fún alárẹ̀ tó lè sọ pé òun nídìí lára àwọn ọmọ Yorùbá, Ọlọ́run kò ju second time pé òun ní ìdìbò lọ́wọ́ yín. Tabadẹ̀ dá sílẹ̀ tabatúṣà 2023 ṣe ìdìbò fún. Ṣáà dìbò fún. Ìyẹn ló le jù láti become president. Ṣé kò máa nọ́bà ara ẹ̀ débẹ̀? Ṣojú ò ti everybody wa. Báwo lẹ̀yin Yorùbá ṣe wá ń believe pé tẹ́ ẹ̀ bá fún níbò ní second time kò ní í jókòó pa síbẹ̀? Ṣé rí lọ́dọ̀ tí tèmi èmi rí Tinubu bẹni tó ti parí second time. Third time ni mò ń rí tí bàbá ń ṣe lọ yìí. Ìwọ tó bá rí géèmù yẹn bó ṣe ń lọ. Wàá dẹ̀ rí wípé géèmù tí àwọn Northerners mọ̀ play wípé kán da terrorists sí the whole of Nigeria kí ilé má gba àyàn kọ́nà má gba àyàn tí wọ́n ti ń ṣe already. Wọ́n rò wípé Tinubu máa succumb ó máa gbá pálẹ̀ fún wọn ṣùgbọ́n ò rí wípé Tinubu kò rọ́ wọn báyìí tó jẹ́ sí wípé ẹni máa kú báyìí ó ti pàdé ẹni máa pa ṣùgbọ́n mo wá ń bi ẹ́ àṣà ní nǹkan kan tí Tinubu àtijọba ẹ̀ ṣe fún àwọn Northerners tó sọ wípé wọ́n fẹ́ second time ńlá kí ló ṣe ìwọ náà béèrè ok Yorùbá báyìí ẹni economic wise àbí economy wa ò dáa èmi dẹ̀ ń sọ fún ẹ wípé kì í ṣe Tinubu ìwọ tó o bá ń gbé ní outside Nigeria ìwọ lọ̀rọ̀ mi lè yé tó o bá mọ́dé nǹkan tó máa fi 200 euro tó máa fi rà ní 2026 about 2 years ago 50 euro ló máa fi rà ó lè má pé 50 euro tán tó jẹ́ sí wípé economically the whole wide world ló ń yáta tó ń súfèé bí ní dákẹ́ country wo ló ti ń wò mí báwo lẹ́kọ́nọ́mì ọ̀dọ̀ yín ìwọ tó wà l'Amẹ́ríkà báwo lẹ́kọ́nọ́mì ọ̀dọ̀ yín àwa ti Europe Germany wà máa gbé Germany òun ni giant of Europe àbí Germany economically wọ́n ti ní problem ìyẹn tó ń kọ́ kì í ṣe Tinubu kì í ṣe pé ìjọba globally ní gbogbo àgbáyé ni insecurity ṣé Tinubu ni ṣé ẹ̀rí àwọn Northerners tó ń ṣe terrorist ni ṣe bẹ́ẹ̀ rí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ báyìí sì ṣe rò wípé lásánlàsàn òun ni àwọn army wa àwọn gallant soldier wa tí wọ́n discover pé àwọn foreigners àwọn foreign jihadists wọ́n ti wà lára àwọn ISWAP ṣe rántí fídíò yẹn tí mo gbé jáde ní last week àbí last 2 weeks tí àwọn army general tí wọ́n bọ́ síta tó láwọn gbọ́ information wípé àwọn foreign jihadists o wọ́n ti wà ní gbogbo ọ̀nà tó wọ Nàìjíríà ṣé ẹ ti gbàgbé fídíò yẹn tó bá wá sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé àwọn Nigeria army àti àwọn wèrè terrorists wọ́n wá ṣe tàtàtà ara wọn ó dẹ̀ pé bọ́ọ̀nù náà ló ti ṣẹlẹ̀ wọ́n wá cameraman àṣírí wá tú wọ́n wá rí wípé àwọn ọmọ Palestine ó wà lára àwọn tí ó ń kọ́ wọn ní jihadist tó ń kọ́ àwọn terrorists Moroccan ó wà lára àwọn tó bá ṣèṣe nínú ISWAP àwọn náà ń tọ́jú wọn torí kò sọ síta tó máa gbé wọn lọ ṣé Tinubu ló ṣe torí tí Northerners bá ń finá mọ́ Tinubu ẹ jẹ́ ká jọ panupọ̀ ká béèrè lọ́wọ́ Northerners àṣà ní kankan tí bàbá Tinubu ṣe fún wọn ṣé báwọn náà gba muslim ticket ní last 2023 ìsìn tó wá sọ wípé second time yẹn kò possible ìwọ àtẹ̀mí dẹ̀rẹ̀ ní tó bá bí mi ò rí nǹkan ẹyọkọ̀ bẹ́ẹ̀ tí Tinubu tó ṣe fún wọn ní northern part of Nigeria tó bá ìsọpá àwọn olóyè gbádùn wọn jù máa ìsọpá àwọn náà tí náà sì gbádùn wọn jù torí kò sí gbogbo regime tó bá take over as a president nínú Nigeria tí ò ṣe Northerners ló máa enjoy regime yẹn jù either ó jẹ́ láti south o àbí láti north lọ́dọ̀ wọn. ok ìjọba Northerners wo regime wo ló ti ṣẹlẹ̀ tí ó ti benefit ẹ̀yin Yorùbá tẹ́ wà benefited positively aggressively fún nínú ìjọba ẹ̀. báwọn gan bá sọ wípé candidate wọn tó jẹ́ Northerners ara wọn tó ń para wọn ṣé wọn gbà tí Yar'Adua ò fàyè gbà wọn ṣé wọn ràn lọ sọ́run àṣàntì Buhari ṣebí gbogbo story tó wà lẹ́yìn Buhari case ṣebí gbogbo ẹ̀ lámọ̀ kí ló dé ta wá mú títí wa ta wá lé sórí igbá ta wá fi gbogbo nǹkan ta ti fi tì kí ló dé ta mú Tinubu ta fi sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ojú ọ̀nà tó da free ta ní kó máa sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ta ní kí mọ́tò ó yá gbátẹ̀lé lẹ́yìn tí àwọn ọmọ Obi bá bọ́ síta mo ní tí ó bá jẹ́ Peter Obi ló wà ń bẹ̀ ṣe rò wípé ìwọ̀nba tata tí Tinubu yìí rí ṣe ṣe rò wípé 1 billion 1 trillion Peter Obi máa rí ṣe àwọn Northerners ló máa control the Northerners need softer governor softer candidate weakening one tó jẹ́ wípé ó máa weaken gan bàjẹ́ tó yẹ pé àwọn náà máa control ẹ̀ lọ́bí bọ̀ wọ́n rí wípé Tinubu ò need the godfather kò sí nǹkan tí Tinubu tún need again lẹ́yìn
lẹ́yìn ìbò second time tọ́nà fẹ́ ṣe yìí ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mò ń bi ẹ́ kí ni nǹkan tó rò pé Tinubu nídìí lọ́wọ́ àwa ọmọ Yorùbá ẹ jẹ́jẹ́ kó rí wá pé so ìgbà tá a bá ti bá títí ẹ̀ jẹ́ ní second time yìí tá a kẹ̀yìn sí tá a ṣe everything ìgbà yẹn ní gbogbo nǹkan tá à ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kó wá ṣe fún wa ìgbà yẹn ló máa wá ṣe àbí ṣé nǹkan tó ń rò nìyẹn kò ní ṣe ṣèbó ti rí àwọn boys ẹ̀ bọ́ síta nísìn ẹ jẹ́ àbí calm down sórí tá a bá fún Tinubu ní support ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀ ń rò wípé Tinubu gọ́gọ́gọ́gọ́ là ń fún rárá ilẹ̀ bàbá wa là ń jà fún lọ́dọ̀ ti tèmi gbogbo everything you see me doing for President Bola Ahmed Tinubu ilẹ̀ bàmí ni tí mo gbé dání òun ni mò ń jà fún torí Tinubu náà ni mo lè so wọ́n lẹ́sẹ̀ ok ẹjọ́ wo ni mo fẹ́ bá Peter Obi rò ṣé problem tó kà wọ́n láyà ní ilẹ̀ Yíbò kò tí wọ́n ti rójú tu ẹ̀ ṣé àwọn tó ń sunkún marginalization káàkiri ok not part of Nigeria ni ò ní sinmi ni ò ní fọkànbalẹ̀ yẹn ok ta ni ká wá so mọ́ lẹ́sẹ̀ ọ̀dọ̀ wa nìkan ló ìwẹ̀ bit peaceful ọ̀dọ̀ wa náà ti ṣímọ̀ yìí báyìí sìn ta la máa so mọ́ lẹ́sẹ̀ ìgbà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ state ṣẹlẹ̀ kí ló dé tí gbogbo wo máa pariwo Peter Obi Peter Obi Peter Obi Peter Obi kí ló dé tí àwọn máa pariwo Àtíkù 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 ṣebí Tinubu náà ni gbogbo wa pariwo fún bàbá Tinubu má yẹ kójú tì wá bàbá Tinubu má dá wádà bàbá Tinubu má ṣe kinní kan ó ní ẹ̀bọ́ síbẹ̀ ó lọ ṣe nǹkan tó yẹ nǹkan tá a béèrè fún ó tún wá ṣe tó àwa majority ọmọ Yorùbá àwa la tún kọ́ ẹ̀dẹ́mẹ̀ kí ló ṣe kí ló mọ̀ mo ọ̀rọ̀ yín sú mi díẹ̀ ọ̀rọ̀ yín fẹ́ máa sú mi díẹ̀ ọ̀rọ̀ Yorùbá torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó dàbẹ́ ni wípé ọ̀rọ̀ òye yín rárá àwọn tabadẹ try láti ṣàlàyé fún yín majority yẹn ẹ fẹ́ gbọ́ ó dìgbà tẹ́ bá fi agídí sí nǹkan àti ọ̀tẹ̀tẹ̀ like jù yẹn tẹ́ bá ti fi bà nǹkan jẹ́ ẹ wá máa dúró kéèyàn kan wá dìde kó wá bá yín tún nǹkan tẹ́ bàjẹ́ yẹn ṣe tá lẹ́rù pé ó máa wá ṣe no kò sẹ́nibọ̀dì nobody kíní yẹn ti bàjẹ́ náà ni ó máa bàjẹ́ lọ ni àdẹ̀wà sọ fún yín pé ẹ ti ẹ̀ fi wà ìbàjẹ́ sílẹ̀ ẹ má jà lo ọ̀tẹ̀ this time around ẹ jẹ́ à unite kí àwọn other tribe nínú Nàìjíríà kí wọ́n lè mọ̀ wípé yes Yorùbá àwa ni bàbá àwa làgbà gbogbo wọn sẹ́ẹ̀ ibẹ̀ ni kọ́kọ́ náà látún yìí lọ o tún tẹ̀lé mi kó wá wo fídíò. I'm so surprised that the governor of Oyo State can just make such a statement. Why? I'm surprised because this is a chief security officer. But he has no constitutional power over the police in the state. What are you talking about? But did Mr. Al-Bakide don't allocate security force for himself? This thing has happened in so many states where governors take charge. It has happened before. How can the governors take charge when I'm going somewhere. Okay. It has happened in Ekiti State under Fayose. It has happened in Borno State. We know how the governor takes charge. Putting blame here and there will not help Mr. Makinde. If there's anything he's hiding, why is he politicizing this? I'm surprised. In a situation whereby 6 hunters died, 3 Amotekun died, a lieutenant colonel, a lieutenant in the army died, Ojedokun died. You are here telling us what is not. Putting blame. What effort? What effort when this thing happened? What effort did Makinde make? Immediately it happens. He could not even call Mr. President, expect Mr. President to call him. Is that how to work? Is that how a chief security officer of the state work? No, I'm so disappointed. Calling for international intervention. On what? Based on what? It shows he has failed. And I'll call on him, Makinde, the governor of Oyo State, to resign. You are calling on the governor? I'm calling on the governor to resign because he don't have the ability. He's also a presidential aspirant. And so? A presidential aspirant who doesn't have ability to handle security in the state should resign. On what grounds? But security, he is not in charge of this ground, number one, when anything happens in any state of federation, the state governor needs to inform Mr. President. Yes, Mr. President might have heard about it. He needs to inform Mr. President, not vice versa. Not vice versa. Number two, for the first 2 days that this thing happened, Seyi Makinde was politicking. He was unconcerned. He was thinking that it is against Mr. President. And then every effort, what effort did Seyi Makinde make? It show that he didn't call no meeting at all. He didn't call the hunters, the Amotekus. He had to make the first move before Mr. President would come in. Kí Makinde resign bí ti bó. Èmi gan fúnra mi mò ń fọ̀ sí impeachment lọ́dọ̀ Makinde. Ṣé ẹ rò wípé gbogbo nǹkan tí Makinde ń fò làkàlàkà tó ń fi lìgbìlìgbì yìí ẹ rò wípé ó máa fara re lọ ṣá? Ṣé ẹ rò wípé ó máa fara re lọ? President Bola Ahmed Tinubu tí ìwọ àtẹ̀mí ti mọ̀ lánàá kó tó dé ni. Well,
àgbà máa ń rárá gbà téèyàn bá ṣe ń dàgbà sí ó máa mójú kúrò lórí àwọn nǹkan kan ṣùgbọ́n tó bá jẹ́ ní ìgbà tí bàbá Tinubu sì sangun tí ọmọ olódòdó dúró wámwám mi sọ pé wọ́n dúró wámwám o tó ìyàn bóyá bí 20 years ago ní gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí Mákindé á ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ á ti máa ké wáyò aláhùn á ti máa ṣe kí ni á ti máa ké wáyò àlà á ti mọ kí ni scores ṣé ó tán báyìí o wọ́n ní kí Mákindé resign ṣé kò wá tó bẹ́ẹ̀ èmi ò rí ibi tí gọ́fìnà ti ń forí gbárí pẹ̀lú pírẹsidẹ́ǹtì o mi ìdẹ̀rọ wípé Fáyọ̀ṣe gan ṣe tẹ́lẹ̀ nígbà ayé Ọbásanjọ́ tán ti impeach ẹ̀ dànùdànù ṣé northerner náà ni Ṣèyí Mákindé trust blindly to this extent tó ń ṣìwàwù sí àwọn èèyàn tiẹ̀ ṣé ká sọ wípé Ṣèyí Mákindé ò tí ì gbọ́n mọ́ títí inú ẹ̀ ní nínú ọ̀rọ̀ pé wọ́n Nàìjíríà lótìtọ́ lọ máa sọ pé àwọn politicians dé àwọn but my dear níbi tí ọ̀rọ̀ Nàìjíríà tó dé dúró lẹ́ni wọn kàn tí declare Nàìjíríà officially pé oníkálukú ti wà láyé ẹ̀ ni ṣé wo ò rí wẹnulẹ̀ kó wẹnu ọkọ ni northerner wo lórí tó ń jà fún southerner southerner wo ló wá rí tó wá ń pro tó ń jà fún northerner níbo ṣó ti wá rí wípé Nàìjíríà gan ti kọ́kọ́ ṣá sí méjì already tó jẹ́ sí wípé northern part of Nigeria and southern part of Nigeria bóyá ibẹ̀ yẹn gan ni bàbá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ bóyá 6 geopolitical zone tó náà fẹ́ fi sílẹ̀ yẹn náà ni òun ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ èyíkéyìí tó bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ṣàti ẹ̀ bẹ̀rẹ̀ láti ibì kan because regional restructuring èyíkéyìí òun là ń rí fìrìfìrì ẹ̀ báyìí tí bàbá Tinubu tí wọ́n fẹ́ ṣe state police tí àwọn house tí wọ́n náà pass bíìlì nísìnyí wọ́n náà ti withdraw èyí tí house tí wọ́n náà pass wọ́n ní eléyìí tí bàbá Tinubu tó draw tó gbé sílẹ̀ gangan tó bọwọ́ lù àwọn làwọn fẹ́ adopt nísìn and then ní Abuja state capital wọ́n ní kò ní sí state police bẹ́ẹ̀ many things ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà Yorùbá ẹgbọ́n mọ́ tinú yín ohun tí mo ṣì ń insist tí mo ṣì ń sọ ni wípé kí ló fa àrífín orí burúkú látọ̀dọ̀ Ṣèyí Mákindé sí Tinubu ẹgbẹ́ bígbó tábánikà gbé sílẹ̀ lọ́jọ́ orí ṣé Mákindé ọmọ láfẹ́jẹ́ sí bàbá Tinubu tó bá délé ayé bímọ àìgbàgbé èjì tó official èjì tó fi sàn láì gbogbo wájú ọmọ bó ṣe ń lọ tó bá wá sọ wípé èèyàn délé ayé àṣì fíhàn báyìí ni Tinubu fi ju Ṣèyí tó bá sọ̀rọ̀ politics náà ṣé òun àti Tinubu wá wà on the same table ni tí òun bá ń ṣe wípé kí ló wá fẹ́ fa àrífín orí burúkú ókè ẹjọ́ wà ókè ní first term nísìn àárín yín ti bàjẹ́ anything ló lè ṣẹlẹ̀ mi ò rule out ṣùgbọ́n eléyìí tí Mákindé máa fi wá fi ìbínú àti ìtara pé òun fẹ́ pay Tinubu back lórí ìjọba ẹ̀ pẹ̀lú gbogbo géèmù tó gbé kalẹ̀ tó ń play yìí òun ló máa jẹ̀bi because gbogbo géèmù tí Mákindé ń play pẹ̀lú ìjọba Tinubu láti bójú ẹ̀jẹ̀ láti bà ìjọba ẹ̀ jẹ́ òun ló ń dà lé lórí ṣé ẹ̀wẹ́nu lẹ̀kẹ́ wẹnu ọkọ ni gbogbo géèmù yẹn ó ń laná ọmọ lọ́wọ́ ni kẹ́dẹ̀ máa wá wo àìmọye àwọn prophet online about 2 years ago tí ó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí sí ó kéré jù mẹ́ta bàbá tibẹ̀tàn ti sọ prophet Nasiru ti sọ prophet Adébáyọ̀ ti sọ to mention but few ìpè kí ni ìgbẹ̀yìn tẹ́nà Mákindé wọ́n ní tí ò bá jásíkú ajásá ìsàn àbí kó ṣẹ̀wọ̀n ẹ̀dẹ̀ wá jókòó nínú mẹ́tẹ̀ẹ̀tẹ̀ wo lóru ipò Mákindé ń ṣan okò ẹ̀ lọ yìí báyìí tí ìwà tí ní tájọ ń wò ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn APC náà ti ní kó resign yìí báyìí àwọn tí wọ́n kò sí wàhálà ilẹ̀kẹ̀ má jásílẹ̀ má jásíta ibì kan ló má jásí ohun tí mo mọ̀ ni wípé lórí ayò tí Ṣèyí Mákindé tó ń ta lọ́wọ́lọ́wọ́ ó dá mi lójú jàdá lọ pé o ò lè jẹ wàá jẹ politically bẹ́ẹ̀ ni wípé Mákindé ò fẹ́ ní kò fẹ́ make kò ní interest nínú politics mọ́ báwo ló ṣe máa blind ló ṣe máa trust àwọn northerner blindly even at this particular period tí northerner wọ́n ń tiẹ̀ máwọn èèyàn wọn torí wọ́n ti mọ̀ wípé wọn ò nídìí òbí kò sọ́jọ́ tó bí ń bọ̀ Àtíkù wọn ò ní dìbò fún wọn wá bìlíìfì pé ọmọ iná ni kọ́rán síná ọmọ Yorùbá náà fẹ́ fi gbógun ti Yorùbá Mákindé ó wá fi ara ẹ̀ jìn wípé ìwọ ló fẹ́ jẹ́ ọmọ iná ó dẹ̀rọ wípé gbogbo ilẹ̀ kó o tó ajíire sórí ìwọ̀nba àwọn tó ń support ẹ politically Ọlọ́run bá ń gbọ́ deep inside them àwọn gan pè é lórí jìnnà ọmọ àlè Ṣèyí Mákindé gbogbo ọmọ kó o tó ajíire ló pè é lọ́mọ àlè ìwà burúkú ló ń wù bọ̀ kí ló dé tó ṣe jẹ́ wípé tó bá ti di tẹ́nà tí àwọn Yorùbá jẹ pírẹsidẹ́ǹtì ìgbà yẹn ní ẹ̀yin most of ẹ̀yin gọ́fúnà ilẹ̀ Yorùbá lẹ máa ṣe kàkàkà mọ́ wọn ná ṣùgbọ́n tí other tribe bá jẹ pírẹsidẹ́ǹtì ẹ máa ṣé àrí Mákindé ní ìgbà Buhari ni kí ló dé ṣé o lè ṣíjú lásán wo Buhari ni kí
ló dé tó jẹ́ pé téèyàn ti yín bá ti wà ń bẹ̀ ẹ máa ṣe wà àrífín wípé kò já mọ́ nǹkan kan ẹ throw ẹ under the bus ẹ máa fi polẹ̀ ẹ máa ṣe rádaràda ẹ máa fi ẹ fi ṣe yẹ̀yẹ́ lójú àwọn every other tribe ṣùgbọ́n tó bá jẹ́ other tribe ló wà bẹ́ẹ̀ ẹ gbé sórí bíi ti gálà ẹ máa hàn kiri. Àwọn ìwà burúkú wọ̀nyí tí àwọn ọmọ Yorùbá ta yàn láàyò mo máa ń tẹnu mọ́ mo máa ń sọ ó máa hàn wá lé mọ́ ẹ má máa rò wípé bá ṣe ń ṣe lọ yìí bó ṣe máa rí forever lélẹ̀ ó máa tó stage kan gbogbo kíní yà á máa bounce back lé wa lórí. Eléyìí tá a dẹ̀ bẹ̀rẹ̀ ibi tá a bá dé yìí ó ti ń bounce back already ojú wa dẹ̀ máa bó tá a bá tètè jí lójú oorun ká dúdì nífù ká mọ nǹkan tá à ń ṣe tá a bá rò pé gbogbo nǹkan tá à ń ṣe a fẹ́ fi bojú Tinubu jẹ́ ni Tinubu has nothing to we have nothing to offer Tinubu. Ṣé ìbò tẹ́lẹ̀ fẹ́ dì dì ní first time ó yẹ kó yẹ yín ó débẹ̀ bẹ́ẹ̀ bá di second time Tinubu máa yìí wá ń bẹ̀ ṣùgbọ́n ṣé ìgbà tẹ́ bá ti wá di yẹn la wá fẹ́ béèrè kan ní first time a dìbò fún ẹ wo bá ṣe pariwo Tinubu wá ṣe lè fún wa Tinubu wá ṣe tàn fún wa Tinubu wá ṣe gbá Tinubu wá ṣàwòtá ló yẹ kó sọ̀pà kan nù kó má dá sí wa second time ló tún wá tó yẹ ká ṣe àtúnṣe ìgbà yẹn lẹ tún wá múra kankan mo ní tèmi mi ò jẹ́ máwọn gbé gba ọ̀tẹ̀ kò sí nǹkan tí bàbá ṣe fún mi ní 2023 torí ogun tó wà nílẹ̀ tó ń jà yìí òun lèmi rí òun ní ọ̀pọ̀lọpọ̀ wá rí tá a ṣe ní pé kó wá support wa nu Yorùbá nation ká gborílẹ̀-èdè ìgbà tẹ́yìn ọmọ Yorùbá dẹ̀ sọ pé ẹ̀ tí ì ṣe tán wípé kó máa lọ bẹ̀ ó dẹ̀ ti wá wà ń bẹ̀ sìn èwo wá lè wo